ẹ kú dédé wò yóò gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wà nù lé pátápátá èmi ọmọ yìí èmi ni tí tòótọ́ o Àlàbí Alágbára gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí director fìdí supervisor fún àwọn adélébọ̀ lẹ́wúrẹ́ customer àti gbogbo ilé àṣẹwó ti bẹ̀ Nàìjíríà àtùbàdí àdínì ìfẹ́ barista one ètò yín ètò wa náà ni o àtúndé gẹ́gẹ́ bí ìṣe wa àwa nílé ní àwa nílànà àwa náà ní gẹ́gẹ́ bí ẹkún àpọ̀kọ̀jẹ́ fìgbádùn sáyọ̀ ètò kan gbòógì ètò tó gbètò ẹgbẹ́ rẹ̀ mi ètò tí ń gbètò ẹgbẹ́ rẹ̀ ránṣẹ́ wọ́n yìí jẹ́ ẹjọ́ rẹ̀ tí mo bá ń ṣàdéhùn pé àlejò pàtàkì ńlá kára bàǹdẹ̀dẹ̀ ni ó gbé wá o ṣé ẹ̀ máa gbá àṣẹ̀ṣẹ̀ máa gbàlejò wá gbogbo lórí ìkàwájọ́ kan àyà yín já Wasiu Wizzy eléyìí tó ju nǹkan lọ nǹkan tó gbé nǹkan mi bàbá wa Ṣéhù Àtẹnu bàbá wa Ṣéhù Àtẹnu àwọn ni mo bá yín ṣàdéhùn pé yóò wà lónìí o bàbá ti dé bàbá wa ń kalẹ̀ bàbá wa Ṣéhù Àtẹnu ẹ dàpọ̀ bá mi kí àwọn aráàlú. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Mo kí gbogbo ẹ̀yin aráalé o àwa la máa wá ẹ̀yin la máa bá pẹ̀lú àṣẹ Ọlọ́run a ní fún wa ṣàwátì a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àmọ́ ṣe rí ọ̀nà pọ̀ kò dẹ̀ sáyè àmọ́ àdìsí méjì lásán lèmi mú wá bí lẹ́nu tí ó dẹ̀ ní jù bẹ́ẹ̀ lọ torí pé a tún ní wáàsí ìyẹn lókè òkun tí ó ṣe Nàìjíríà ní Sibiri à ń lọ bẹ̀ báyìí. mo láwọn abẹ́rẹ́ bíi méjì kan tí mo fẹ́ bí yín o lẹ́yìn tí mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn olóríire alálùbáríkà tẹ̀ ń wò mí nínú ilé tẹ̀ ń wò alápapọ̀ gbogbo ilẹ̀ ń fẹ́ ń wò mí pé ní béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá wa Ṣéhù Àtẹnu ni bàbá wa dákun tó yọ lọ ó tó yàwó mélòó tẹ̀ ẹ́ ní. ìyàwó mi ò tí ì tó nǹkan kan 33 òun ni ìyàwó 33 òun ni ìyàwó tí mo ní. táwọn ẹlẹ́bọ̀ pè ní 37 bí ọmọ tó mélòó ẹ ọmọ yìí tó mélòó tẹ̀ ẹ ti fẹ́ wòwe ni. sẹ́rí elétò kó tó di pé ń bá ọ̀rọ̀ lọ torí pé ojúbọ̀rọ̀ kò ṣeé gbọ́ ọmọ lọ́wọ́ èkùrọ́ ń kọ́kọ́ ṣẹ́kì ní ara Ṣéhù èmi nu. sẹ́rí ọmọ tí mo ti bí ṣe wà yìí 57 ni 57 lọmọ tí mo ti bí 57 àádọ́ta àti méje tó jẹ́ pé 100 òun náà tó ní mẹ́ta pé ìyàwó náà ní mẹ́ta ní 40 ọmọ náà tó ní mẹ́ta ní 150 ẹgbẹ́ lọ́wọ́ ọba tóbi. ẹ dákun bàbá wa ẹ bá mi jẹ́ káwọn èèyàn mọ̀ gbà tẹ́ ẹ ti wà lẹ́nu tẹ́ à ń bá àyàn ṣe wá sí káàkiri. ẹ̀rí ó ti pẹ́ gan kó tó di pé Olúwa pè wá àìmọye èèyàn á ti pàdé àwọn àfáà oríṣiríṣi ìgbà tá à ń kéwú àwọn àfáà yìí wọ́n tó bí 4 àbí 5 tá a kọ́kọ́ kéwú lọ́dọ̀ wọn àwọn àfáà yìí bí wọ́n máa ń dá wákà kan fún wa nígbà yẹn táwa náà gbàtà wà lè kéwú ó ti pẹ́ o ó ti pẹ́ sẹ́yìn. ẹ máa ṣe díẹ̀ díẹ̀ ẹ máa ṣe díẹ̀ díẹ̀ ẹ máa ṣe díẹ̀ díẹ̀. èmi náà wá dá wákà tèmi pé mo ti jáde nígbà kan nígbà tí mò ń jẹran gbé o mo pàdé àwọn àfáà kan àfàyè yín rú mo pàdé àwọn àfáà kan àṣàngà ni o mo tún pàdé àwọn àfáà kan àmẹ́dí yọ̀bì mo tún tẹ̀síwájú mo tún pàdé àwọn àfáà kan àfáà olè kan ni wọ́n ń jẹ́ gbogbo àwọn tí mo dárúkọ yìí ibi tí wọ́n ti kéwú lọ́dọ̀ ẹyẹlé mi lékè mi Adégbọ́lá ibi náà ti kéwú. ẹyẹlé lékè ọmọ Adégbọ́lá olùkọ́ wọn kéwú àtẹ̀yìn náà àtẹ̀yìn náà. ẹ akóhùnlá ẹ sọlẹ bàbá. ṣe wá rí lórí ètò ẹni tí ó bá wọ ọ̀run tí ó rí ìjọba ọ̀run wọ̀ bónítọ̀ ọ̀hún bí ó bá ta bàbá Jẹ̀bú àbí kó ta Niger bet. díẹ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n. ẹ dúró ara lé ṣe rí o ẹ̀yin lẹ ní ń wá o mo dẹ̀ ti wá báyìí wọn ò tún fẹ́ kí n jọ sẹ́nu ṣé kí n máa lọ ni. ẹ dákun ẹ̀yin tẹ̀ ń wò wá ní bàbá orí ètò lẹ́wà ẹ jẹ́ ká sì kíni lákọ̀ọ́ lábò ká ṣe bí wọ́n ti ṣe kó bá lè rí bí ti rí
ó dà tẹ́ ẹni wákàtí ẹ fẹ́ dá fún ààrẹ lé ní. wákà wà. ẹ kúkú dà ẹ dà. wákà wà àmọ́ kó tó di pé wákà yìí tẹ̀rí èmi náà dìdì mo múra wá ni ẹ mọ̀ pé wọ́n ní èèyàn ń túnṣọ tó ń di obìnrin kó tún máa yà ń fọ́tò iṣẹ́ bẹ̀rẹ̀ ló ní pẹrẹku ni èmi náà múra wá ni. ṣé wọ́n máa di méjì. ẹrù rẹ ẹ rí gẹ́gẹ́ bí àrà rà lọ máa pe ìjọ wa ó dùn ún ṣe o ìjọ wa ó dùn ún ṣe o àwọn oníṣìná wọ́n ń bẹ nínú ìjọ wa àwọn amúgbó wọ́n ń bẹ nínú ìjọ wa àwọn ṣàkúṣàkù wọ́n ń bẹ nínú ìjọ wa ilé àṣẹwó wọ́n ń bẹ nínú ìjọ wa o kí ló dé ẹ jẹ́ ń dá wákà. ẹ wò ó nílẹ̀ mẹ́tò igun lọ́gbọ̀n wa turuma ẹ dà gbogbo ẹ̀yin èèyàn tí à ń wò wálé wọ́n máa pé gbogbo ilẹ̀ gbádùn bàbá wa ẹ ṣe wà tẹnu ẹ sì fẹ́ bá wọn ní gbólóhùn méjì àbí mẹ́ta ẹ jẹ́ kí n sí ojú òpó lẹ̀ ojú òpó tẹ̀ ẹ́ gbèsè láti gbádùn bàbá pé ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ní sókè torí tó kọ́ lẹ̀ 0806375 another 7503 ẹ dàgbẹ́ ẹ bá ti pè wọlé ẹ máa bá yí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ máa yí yín lẹ̀ ìtòrí etí kì í gbé yìí bàbá ẹ ló wọn bá wa sọ̀rọ̀ ẹ ló. ẹ ló olóòtú. ẹ dàgbẹ́ dání bá wa sọ̀rọ̀ kí ló kọ yín o. Ṣẹ̀san Ọládìméjì lèmi jẹ́. Ṣẹ̀san Ọládìméjì ẹ kí lẹ fẹ́ o ẹ bá a gbádùn yín. ẹ jọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a máa ń gbádùn tó yín tipẹ́tipẹ́ àmọ́ wòlíì àtẹnu bàbá wa àtẹnu tó gbé wá lónìí ẹnu wa dùn gan àmọ́ kí ló dé tí bàbá yìí fẹ́ sọ̀rọ̀ tẹ̀ ẹ̀ fọwọ́ tẹ̀ lè jẹ́ kó dìde báwo rẹ̀ dáadáa kí ló ní ọ̀rọ̀ wọn mo gbọ́ pọ́n lọ pé ó dáa kí tí wọ́n bá fẹ́ wọ òun ata àbájẹ̀kù àbí kó ta naija bẹ́ẹ̀ lè jẹ́ kó sọ̀rọ̀ yẹn délẹ̀. ọ̀gbẹ́ni Ṣẹ̀san Ọládìméjì bàbá wọn ní bẹ́ẹ̀ bá fẹ́ ta bàbá jẹ bẹ́ẹ̀ bá fẹ́ wọ̀ wọ́n ní kéèyàn ta bàbá jẹ ní sókè bá ń dá wọn lóhùn. gbogbo lé mo kí yín. àgbọn kì í sà. sẹ́rí bí èèyàn bá fẹ́ wọ ọ̀run ní ìjọba ọ̀run tààrà béèyàn bá ta bàbá jẹ̀bù kò lè rí ọ̀run wọ̀ béèyàn bá ta naija bet kò lè rí ọ̀run wọ̀ ọ̀run yìí àwọn kan náà máa ń sọ pé ìjọba ọ̀run àfagbára wọ̀ kò ń sàfagbára wọ̀ ìrọ̀rùn ni bẹ́ẹ̀ béèyàn ti wà yìí bó mọ ṣìnà ṣe títí tó ṣe ṣìnà dáadáa ọ̀run rẹ báyìí tààrà ni yóò sí pé bóyá pé kinní kan àbí ẹ bá tún ní béèrè mi ẹ tún bí mi. ẹ ṣe gan olóòtú àdúpẹ́ lórí ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa àmọ́ ìjọ mo fọlọ́ bẹ̀yìn fún tèmi o ẹ má tún gbé ẹni bẹ́ẹ̀ wá sórí òpó mọ́ ẹni tó lọ kó kóun ní kéwì lẹ́kẹ̀ ọmọ adégbọ́lá àbí kílẹ̀ pé ẹ ká wọ onítọ̀ kẹ wà káfi sú àti káfi gbé ẹ ṣe gan. olùgbètè ẹ bá láǹfààní àti pé á padà ẹ tún pè wá lẹ́ẹ̀kan sí 0806375 another 7503 olójú òkúta àtìlẹ̀ bàbá wa ṣe ẹni pé ọkùnrin jẹ́ ń pè ní lékè kó máa ti ń sọ nígbà náà ní ẹni tó kọ yín kéwù ó sì dákẹ́ fi sọ àti mi. kò mọ nǹkan tó ń ṣe ni ẹ̀ka nínú ìdí wọn pé dìdìrín ọmọ ni mí gbogbo yín máa bẹ́ dìdìrín ìbá wa dìdìrín dìdìrín làwọn dìdìrín dìrín. bàbá dìdìrín ní yíba ẹni sí. ẹ̀yin gan irú òtún dìdìrín láyé náà dìdìrín jọ ní gbogbo wa àtàrà ilé. ẹyẹ mi kò bẹ́ẹ̀ ẹyẹ mi kò bẹ́ẹ̀ gbogbo ẹ̀yà ara lẹ́tẹ̀ wò wá pátápátá mo sọ náà kan mo ní Àlàbí Alágbàlá lèmi jẹ́ director of ladies supervisor fáwọn Adélébọ̀ lágbára Ọlọ́run gbogbo ojú tó wà náà ní òbí dìdìrín gbogbo dìdìrín ọmọ tẹ́ ẹ rí o àwa là ń dẹ̀rín kò sónú pírísẹ́ńtà dìdìrín ni wá àwọn átíìsì dìdìrín àwọn olórin dìdìrín tí àwọn kámẹ́rámán ti máa yà wá náà dìdìrín gbogbo wọn o ojú tí ń wò wá lé lágbára dìdìrín gbogbo lágbára Ọlọ́run ètò yìí á fẹnu ẹ̀gúnlẹ̀ bí ìgbà tẹ́ èkó bá fẹnu ọkọ̀ sọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ̀yìn ara lé bàbá wa lẹ̀ tí gbádùn látàárọ̀ bàbá wa ṣe wà tẹ́nu ẹ wò ó bàbá ní kí wèrè ó sùnkú ìyá ẹ̀ bó ṣe wò ó gbogbo alamọ̀ pé wèrè lè sùnkú ìyá rẹ̀ jẹ́ bàbá fi bàbá wa lè àní kú mi lé àkókò òsì ìgbẹ́ni kankan dọ́rẹ̀ ó tún ní dábàjọ́ o àwa làá máa wá ẹ̀yìn làá máa bá lẹ́ẹ̀kan sí ètò wa ètò yín fi gbádùn sáyẹ̀ afẹ́fẹ́nu ẹ̀ sọlẹ̀ bí ìgbà tẹ́ èbó bá fẹ́nu ẹ̀ sọlẹ̀ kọ́ Àlàbí Alágbàlá lè ní jẹ́ director lè ní supervisor fáwọn Adélébọ̀ dákúlá
kọ́sítọ́mù àti gbogbo ilé aṣẹ́wó tí ń bẹ ní Nàìjíríà àtòbàdí àdínì First Barrister 1 báyìí ó dọjọ́ mẹ́jọ.